fojú ló ń jẹ ayọ̀ jẹ lórí ìkànnì yìí o Ṣòkòtì TV YouTube channel Ẹ̀rìnmọ́ Sẹ́lẹ̀kẹ̀ ètò tó yà kílálà pẹ̀lú olólùfẹ́ yìí o Abdulrasaq Adéwálé Ṣòkòtì alágbẹ̀dẹ ọ̀run àdìrà ètò bí ẹni ṣàna ìyàwó ẹ máa wò kàn nìyí láti ìgbàdégbà o bó ṣe ń fọ̀rọ̀ wérọ̀ pẹ̀lú lọ́balọ́ba àtàwọn àgbààgbà nílẹ̀ Yorùbá tó tún fètò ẹ̀ wá ìrànlọ́wọ́ fọ́pọ̀lọpọ̀ tó níṣòro àti gbogbo ọ̀rọ̀ tó ń lọ tó ń jà ràn-ìràn láwùjọ wa gbogbo ẹlẹ́ ó máa wò lórí ìkànnì yìí o Ṣòkòtì TV YouTube channel ẹ máa wò ó. ẹ kú déédéé wòyí o ẹ̀yin ọmọ kóòtù òjìrè ní gbogbo orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé ẹ kú àsìkò yìí ohun tí mo bá wá lónìí ó kan díẹ̀ ó ti pa mí lẹ́kún sẹ́yìn ẹnìkan sẹ́ndì mẹ́sẹ̀jì sí mi ẹ̀rù Ọlọ́run lè bà mí ẹ̀rù Ọlọ́run bà mí ẹ̀yin ọmọ Yorùbá ẹ dákun gbogbo ẹ̀yin ọba ilẹ̀ Yorùbá gbogbo ẹ̀yin alágbára ilẹ̀ Yorùbá ẹ dákun wù mí kẹ́ gbọ́rọ̀ yìí mo fẹ́ kí tẹrútọmọ farabalẹ̀ láti gbọ́ ọ̀rọ̀ tí ẹni yìí sẹ́ǹdì sí mi èmi nìkan kọ́ ni mo lè wá solution ọ̀rọ̀ tí gbogbo wa lè jọ wá solution sí ni torí pé ó ń bọ̀ àwọn ní adẹ́ẹ̀dẹ́ àwọn bàbá wa tún ní àwọn kọ́ ni wọ́n ń dẹ́ẹ̀dẹ́ mọ́ báyìí o tẹ́ bá dé àwọn dé ó lè ka yín mọ́lé wọ́n ní èèyàn pàdé ẹ̀ ni èèyàn náà ó ti wá múra láti pàdé ẹ̀ ẹ jọ kíní náà bà mí lọ́kàn jẹ́ ìní parọ́ fún yín ó bà mí lọ́kàn jẹ́ gan-an brọ́dà mi tó dẹ̀ sẹ́ǹdì ẹ̀ sí mi ó dùn mí pé gbogbo àwọn pictures tó sẹ́ǹdì sí mi bí wọ́n ṣe àwọn èèyàn ní ìlú wọn tó sì jẹ́ ilẹ̀ Yorùbá ẹ̀rù Ọlọ́run ó bà yín ṣùgbọ́n a lè gbé sórí íńtánẹ́ẹ̀tì pàápàá jùlọ lórí YouTube ò ní gbà otherwise n bá fi bọ́n ṣe bà nǹkan jẹ́ tó hàn yín gbogbo ẹ̀yin alábíàmọ ayé ẹ mọ̀ ní fojú sunkún ọmọ aburú ọmọ ní báyìí bí a bá sá fún aburú yìí kì í ṣiṣẹ́ ẹnìkan o iṣẹ́ gbogbo wa ni o àdẹ̀mọ ẹni tí kàn lọ́la ẹ dákun èèyàn ọmọ Yorùbá ẹ bá mi try kẹ ẹ bá mi listen sí tí ọmọ ìyá wa yìí sọ ojú òní tì yín. ẹ káàsán bàbá Ṣòkòtì orúkọ mi ni Adétutù ṣàlàáfíà lẹ wà ní Amẹ́ríkà because mo ń follow yín dáadáa mo sì máa ń wo àwọn YouTube videos yín dáadáa mo sì rí pé nǹkan tí ẹ̀ ń sọ lórí YouTube yín òun náà ló ti ń ṣẹlẹ̀ sí ìlú tèmi ní ọ̀dọ̀ wa ń Kogi torí mo mọ̀ pé ẹ̀sìn country ń sìn so ẹ lè mọ́ ti pọ̀ ṣé ẹ mọ̀ wípé àwọn ọmọ Yorùbá kọ̀ọ̀kan wà ní ilẹ̀ Kogi tí wọ́n ń pè ní Okun àwọn Okun yẹn Yorùbá bíi tí tèmi àti yín jọ ń sọ náà la jọ ń sọ tọ́ ìlú tó sì wà ní Okun yẹn mo mọ̀ pé ti máa gbọ́ nípa Kaba
dé Ayétòrò, dé Mọ́pà, dé Ìsànlú, dé Odò Èrè, dé Ẹ̀gbẹ́. Àwọn ìlú tí mò ń sọ yìí, tẹ bá ti kọjá ní Ẹ̀gbẹ́ yìí tí mò ń sọ yìí, Kwara lẹ̀ ń lọ, àpàlà pẹ̀lú Kwara. Àwọn ìlú tí mo sì ti dárúkọ yìí, ìmíì nínú wọn ẹ lè gbà wọ Oǹdó, ẹ lè gbà wọ Èkìtì. Àwọn ilẹ̀ Yorùbá ẹ lè gbà wọ Kwara náà. So nǹkan tèmi tiẹ̀ ní kémi sọ ń sìn ni pé mo ṣáà fẹ́ kẹ́ ẹ mọ background ibi tí mo ti ń sọ̀rọ̀ ni pé àwa Okun ọmọ Yorùbá náà ni wá. Wọ́n kàn pín wa mọ́ North Central geopolitically ni. Yorùbá là ń ṣe. Yorùbá lèdè wa, àṣà wa àti ìṣẹ̀ṣe wa náà, Yorùbá ni wá. Tọ́, local government tí mo fẹ́ mẹ́nu bà torí èmi jẹ́ ọmọ màmá mi, ìlú tí ìṣẹ̀lẹ̀ ti ń ṣẹlẹ̀ òun ni mo ti wá, òun ni màmá mi ti wá. Local government tí ìṣẹ̀lẹ̀ ti ṣẹlẹ̀ ibẹ̀ ni àwọn òbí mi ń gbé. So lẹ́nu ọ̀sẹ̀ méjì síbí báyìí, àwọn Fúlàní wọ̀nyí wọ́n jẹ́ ká sinmi ní ilẹ̀ Yàgbà, Yàgbà West Local Government of Kogi State. Wọ́n jẹ́ ká sinmi. Wọ́n kọ́kọ́ bẹ̀rẹ̀ pẹ̀lú kán máa kidnap àwọn èèyàn wa. Èyí tí mò ń sọ yìí kì í ṣe pé wọ́n tiẹ̀ ń travel o. Wọ́n á wọnú ìgboro wá ni wọ́n á sì yìnbọn tẹ́ra wọn lọ́rùn. Àwọn tó bá sì rìn sí sásìkò ìgbà yẹn, wọ́n á kó wọn, wọ́n á sì máa gba owó lọ́wọ́ wọn. Nǹkan tó ti bẹ̀rẹ̀ like 2 weeks ago nìyẹn. Ìṣẹ̀lẹ̀ míì sì tún ṣẹlẹ̀ nígbà tí ọmọ tó ń kọ́ṣẹ́, àwọn ọmọ secondary school, ọmọ SS3 lọmọ yẹn, ló ṣẹ̀ ń kọ WAEC ńsìn. Ó ń kọ́ṣẹ́ àgbẹ̀dẹ. Ó wá lọ sínú igbó òun àti ọmọ ọ̀gá ẹ̀ kán lọ wá igi tí wọ́n á fi gbẹ́ ọkọ́ yẹn. Ná ti pàdé àwọn Fúlàní tá à ń sọ̀rọ̀ ńpa wọn yìí. Wọ́n nà án because wọn ò rówó lọ́wọ́ wọn láwọn méjèèjì. Wọ́n gba ATM wọn, wọn ò rówó torí àwọn náà gbé POS dání. Wọn ò rówó gbà ńbẹ̀. So ìgbà tán ti nà wọ́n tán, tán wá ní kán máa lọ, machine náà gbé wọ ìgbẹ́ yẹn. Wọ́n fẹ́ gbé machine padà. Bí wọ́n ṣe, nǹkan tèmi feel ni pé àwọn Fúlàní yẹn máa rò pé tí wọ́n bá wọnú ìgboro before tán bá sọ, àwọn èèyàn lè wá wọn wá inú igbó. Wọ́n ṣe pa ọmọ SS3 yẹn nìyẹn. So ìyẹn ṣẹlẹ̀. Àwọn èèyàn ibi tí ìṣẹ̀lẹ̀ ti ṣẹlẹ̀ ní Odò Èrè, ibẹ̀ yẹn jẹ́ bí local government headquarter àwọn ibi tí secretariat wà nìyẹn. Àwọn èèyàn tó sì wà nínú ìlú yìí wọ́n ti wà thrown into panic. Wọ́n panic because ibi tí wọ́n ti lọ wá igi tí wọ́n á fi tí wọ́n á fi ṣe ọkọ́ wọn gan kì í ṣe inú ìgbẹ́ bẹ́yẹn. Ilé ti wà láyìíká ibẹ̀. So ńsìnyìí àwọn èèyàn wá ń bẹ̀rù. Àwọn tó kọ́lé sí new site, àwọn tó sì wà nínú, wọ́n ń bẹ̀rù because ńsìnyìí kì í ṣe pé tó bá travel ni wọ́n á gbé ẹ. Àwọn ló ń wọlé fúnra wọn báyìí láti gbéyàn. So láì fọ̀rọ̀ gùn, Odò Èrè yìí òun ni àwọn òbí mi ń gbé. Tọ́, ìlú tèmi wá ń sọ ńsìn, òun ni ìlú yẹn náà ń pè ní Òkòlókè. Téèyàn bá ti kọjá ní Ẹ̀gbẹ́, ẹ mọ̀ pé Ẹ̀gbẹ́ ni mo sọ pé the last place tí ẹ máa gbà tẹ́ ẹ fi lọ Kwara, tẹ́ ẹ fi bọ́ sí Eruku ní Kwara State, tẹ́ ẹ fi bọ́ sáwọn Osí, Òmù-àrán, Ẹ̀gbẹ́ lẹ máa gbà látọ̀dọ̀ wa lọ́bẹ̀.
So nínú Ẹ̀gbẹ́ yìí, ó sí àwọn ìgbèríko ìlú tó sì jẹ́ ara Kogi, but torí pé wọ́n jìnnà sínú, ṣé ẹ understand, ọ̀nà ò sì tún da. Ibi tí mò ń sọ yìí gan nílùú Òkò, because tẹ́ bá ti kúrò lẹ́gbẹ̀ẹ́ tẹ́ ń lọ sí Òkòlókè, ara Kogi sì ni o, ẹ kan Òkùnràn, ìlú kan tó ń pè ní Òkùnràn, ẹ máa kan Òkòlókè, ẹ máa kan Ìsànlú Ẹ̀sà. Lẹ́yìn Ìsànlú Ẹ̀sà, tẹ́ bá tún ní ẹ tún ti ń continue, ẹ ti tún ń bọ́ sí Kwara State lódì kejì, níbi tó ń pè ní àwọn ilẹ̀ Nupe wọ̀nyí, àwọn Tápà, àwọn Ìdánákú, àwọn Gbùgbù, ibẹ̀ náà tún lè gbà débẹ̀. Gba àwọn ọ̀nà ẹ̀yìn ní, ọ̀nà tí ò da sí ni, igbó sì ni. Ọ̀nà tí mò ń sọ yìí gan, mi rò bẹ́ẹ̀ lè rí títí ọlọ́dà. Gbogbo àwọn tó ń lọ bẹ̀, ìsídà kan lo àwọn mọ́tò tó ga, àwọn mọ́tò bíi pickup àbí kan gun machine. Ìwọ tó bá ní o fẹ́ gbé normal ọkọ̀ débẹ̀, yóò bàjẹ́ ni. Ibi tí mò ń sọ yẹn nìyẹn. So ìṣẹ̀lẹ̀ yẹn ṣẹlẹ̀ lẹ́nu bí ọjọ́ 5 sẹ́yìn báyìí, nígbà táwọn Fúlàní bòròró yìí wọ ìlú tí mò ń sọ yìí. Wọ́n sì yìnbọn tó bẹ́ẹ̀ gẹ́ ní aago 12 òru náà fi bẹ̀rẹ̀ ìbọn yẹn. Wọ́n sì yìn títí tó fi di aago 2. Ìgbà tó máa fi di aago 3 táwọn èèyàn rí pé ilẹ̀ dá, because àwọn ìbọn tán yìn kì í ṣe àwọn normal ìbọn, ṣé understand. Wọ́n yìnbọn yẹn tó bẹ́ẹ̀ gẹ́, ìgbà tán máa fi gbọ́ igbe dún láti ààfin pé wọ́n ti jí ọba Ògúnyàndá James Dada, ọba lóhùn of Òkòlókè. Bàbá tá à ń sọ yìí, táwọn bá ti súnmọ́ 100 díẹ̀ lákù ní bàbá yìí. Bàbá yìí náà gbé kúrò láàfin lóru ọ̀gànjọ́, tán kidnap bàbá yìí, tán gbé wọnú igbó lọ. Inú igbó náà wà lásìkò yìí, di ìsìn tí mò ń sọ̀rọ̀ yìí. Now, àǹtí mi ó ń gbé nílé. Àǹtí mi ní àwọn bòròró yẹn pè, àwọn Fúlàní yẹn pé kí ìlú mú 100 million wá láti wá gba kábíyèsí. Ìlú tó ṣe wípé ìjọba Kogi State fúnra ra ẹ̀, wọ́n ti gbàgbé wọn. Ìlú tí mò ń sọ fún yín yìí, bàbá, wọn ò ní iná ìjọba. Iná ìjọba ò débẹ̀. Ìlú tí mò ń sọ yìí ò ní police station, bàbá. Ìlú tí mò ń sọ yìí, tẹ́ ẹ bá rómi, a jẹ́ pé borehole, èyí tán máa ń fọwọ́, tá máa dà pé èèyàn ń jáàkì ẹ̀yẹ, ìyẹn mo sì mọ̀ pé ó wà ńbẹ̀. Ìlú tí mò ń sọ yìí náà, ìjọba ò tiẹ̀, àwọn ìjọba local government gan wọn, because ibẹ̀ ó wọnú, ọ̀nà ò da, kò sómi, hospital gan ò sí. Èèyàn bá sìkì, Ẹ̀gbẹ́ náà ń gbé bọ̀. Nínú ọ̀nà jákujàku yẹn, most times èèyàn tán ń gbé lọ sẹ́gbẹ̀ gan á ti kú sọ́nà. Irú ìlú tí mò ń sọ nìyẹn, Òkòlókè. So, network ẹyọ kan tó wà ńlú yẹn, ó ní Glo. Ó la fi rán àwọn èèyàn wá pè nílé. So, lẹ́nu ọjọ́ lénìí tó ṣẹlẹ̀ lénìí, wọ́n ní diesel ti fẹ́ tán. Diesel bá sì tán, kò ní sí network Glo. Network Glo yìí nìkan ló sì wà ńbẹ̀. Òun sì làwọn Fúlàní fi ń pe àwọn aráàlú nípa ibi tí kábíyèsí wọn wà. Àwọn ìlú wa para wọn pọ̀
wọ́n wá ní kán rán àwọn ọmọ mẹ́ta kan kán rán wọn lọ sí Ẹ̀gbẹ́ láti lọ ra dísù, kán gun machine kan gbé jerrycan kan lọ ra dísù. Mi rò bọ́n tí mi rò bọ́n tí lè rin kìlómítà 4 because ibi tán pa wọ́n sí, àwọn mẹ́ta tán rán wọ̀nyí wọ́n sì pa wọ́n sí ọ̀nà láwọn Fúlàní. Màá share picture yẹn lẹ́yìn audio yìí. Wọ́n sì pa wọ́n sí ọ̀nà ibi tí àti wọ̀lú tí signboard welcome to Okolóke wà, ibẹ̀ náà pa wọ́n sí. Àwọn aráàlú báyìí wọ́n ń bẹ̀rù àti jáde. Àwọn aráàlú ò béèrè ọ̀nà lọ́wọ́ ìjọba torí ọ̀nà yẹn ti wà ńbẹ̀ kan tó bí mi ni tí ò dáa. Wọn ò béèrè iná ńgbà tó ṣe pé Òmù-àràn ló súnmọ́ wa tá tí ó ní substation iná. Iná wà lẹ́gbẹ̀ẹ́, wọ́n step ẹ̀ down lẹ́gbẹ̀ẹ́. Àti Ẹ̀gbẹ́ débẹ̀ yẹn iná yẹn ò lọ o. Wọn ò ṣe iná yẹn o. Àwọn ìjọba ò bá wọn kọ́ hospital. Secondary school tó wà ńbẹ̀ tó jẹ́ public secondary school kò sọ́gàá mọ́. Àwọn ẹni yìí wọ́n ń gbé ńbẹ̀ yẹn peacefully látọjọ́ yìí. Wọ́n ń gbé ńbẹ̀ wọ́n sì ń dá iṣẹ́ oko wọn because àwọn nǹkan tán ń tà ní ìlú, tán ń tà ní main town tó wà ní local government yẹn, inú ìlú yẹn náà ti lọ ń kó wọn wá tà lọ́jà because ilẹ̀ ibẹ̀ dáa fún nǹkan ọ̀gbìn. Nísìnyí àwọn èèyàn ò lè lọ sóko mọ́ torí àwọn same set of Fúlàní wọ́n wà nínú igbó, wọ́n á pààyàn yẹn sóko ni. Kábíyèsí wa báyìí ó wà lọ́wọ́ wọn. Wọ́n pa ọkùnrin 3 lénìí, géńdé ọkùnrin 3 torí pé wọ́n kàn fẹ́ lọ ra dísù. Senator wa tó ń represent Yagba Federal Constituency, Senator Sunday Karimi, ọmọ ìlú Ẹ̀gbẹ́ ni. Ó sì sọ ní house lánàá pé nǹkan báyìí ń ṣẹlẹ̀. Àwọn Senate sì urge federal government láti ṣe nǹkan kan but títí di àsìkò tí mo fi ń sọ̀rọ̀ yìí, a tiẹ̀ tí rí pé ẹ mọ̀ nǹkan ṣẹlẹ̀ ńlùú o, ká rí bóyá governor lọ kí wọn o àbí ká rí pé tọ̀ bóyá àwọn ọlọ́pàá tiẹ̀ wọlé o àbáwọn sójà a tí rí. Àwọn ẹni báyìí wọ́n ń sọ wípé wọ́n wà helpless. Wọn ò lè kúrò jáde ńlùú kán wá sí ìgboro, kán wá sí town. Town tí mo sì ń sọ yìí náà ní local government headquarters náà tán ti pa ọmọ secondary school tí mo sọ lẹ́ẹ̀kan, tán ti ń kidnap àwọn èèyàn. So nǹkan témi bá fi ń sọ fún yín ní báyìí ni wípé bàbá, ìlú tán ti lọ pa àwọn kábíyèsí ńgbà kan kò jìnnà mọ́ ìlú wa náà o. Kwara wọ́n pa ọba o. Wọ́n ti bẹ̀rẹ̀ báyìí ní ọ̀dọ̀ wa náà. Ẹ tún bá mi kéde sáwọn ọmọ Yorùbá. Àwọn tí gbogbo wa ń ṣe báyìí, ìgbà tán ń pààyàn Benue báyìí ó ń dùn èmi o. But mo ń rò pé kò lè dọ́dọ̀ mi, ó ti dọ́dọ̀ mi báyìí o, ó ti kàn mí gbọ̀ngbọ̀n. Gbogbo wa tá bá ń rò pé ṣèbí Kogi ni kò tíì kàn wá, ó ti ń kàn wá bọ̀ o. Àwọn aráabí ẹranko ni wọ́n o, wọ́n ì ṣèyàn o. Ẹ jẹ́ á di àwọn olórí wa mú o. Kí ló dé tán fi wà ńbẹ̀ tán bá lè dáàbò bò wá, àwọn aráàlú, àwọn èèyàn wọn? Kí ni Tinubu ń ṣe tán bá ń pa Yorùbá nípakúpa? Kí ni gain ẹ̀? Àwa báyìí a ti sọ pé kán tiẹ̀ fún wa lóúnjẹ mọ́. Ṣèbí èèyàn tó bá lẹ́mìí ló ń jẹun ni. Àwọn people yẹn pa wá. The way tán sì fi ń pa wá ìjọba ò show concern.
at some point èmi tẹ̀ fẹ́ believe pé gbogbo àwọn tó wà níjọba wọ̀nyẹn Fúlàní ni wọ́n àti Tinubu o àti gbogbo wọn pé Fúlàní ni wọ́n because as a person tí mi tiẹ̀ sí lórí ipò tán bá pààyàn mi ó ń dùn mí mo ti sunkún darí láàárọ̀ yìí ojú títì mo wà tí mo ń rìn tán pè mí tán sọ ìròyìn burúkú yẹn fún mi ẹkún mo ń sọ àwọn èèyàn wò pé kí ló ń ṣẹni nígbà táwọn aráàlú wọn ẹ gbéná fún wọn ẹ gbé transformer fún wọn ẹ sọnà fún wọn wọ́n tún ń pa wọ́n báyìí kò séèyàn kankan tó lè dìde kó wá jà fún wọn àwọn yẹn wá ń sọ fún àwa tá a wà ń dálẹ̀ pé ẹ mọ́ wálé o ẹ máa fàdúrà tì wá ni o bá àwọn gan wọn àmọ́ wọn á ṣe kúrò because wọ́n ti surround ìlú mọ́ wa lọ́wọ́ ìgbà ayé Yàyà Bello ló sì ní bí ti Olúwo tó ti ní kán máa bọ̀ ń lù àwọn àwa ti wá náwọn Fúlàní náà tán bá wa ń gba citizenship tán bá wa ń gba local government citizenship pé àwọn náà ọmọ local government ni wọ́n òun ló fa wàhálà yìí o gbogbo àwọn inú ìgbẹ́ wa wọ́n ti wà ń bẹ̀ mi mọ̀ nǹkan tí bóyá ìròyìn yìí kì í dé tí àwọn Ọọ̀ni àbí bàbá mi Ikúyèyè Ikúyèyè sì lọ kábíyèsí Aláàfin Ọ̀yọ́ sì lọ bá Tinubu lánàá àbí ìjẹta kí náà ń bá wọn sọ ẹ gbàgbé pé ìtọ̀ wọn ṣe kínní wọn ṣe kínní ẹ̀mí èèyàn báyìí kéèyàn lè lọ sóko kó dá oko kó padà wálé ayọ̀ ni àwọn míì ò kàwé iṣẹ́ oko iná fi ń bọ́ òbí wọn tán fi ń bọ́ fámìlì wọn báwo ni kán ṣe ṣe báyìí tán bá jókòó sílé ìgbà wo lowó oúnjẹ ò ní wọ́n ta ló tún ń dáko báyìí gbogbo bí tán ti ń dáko nílẹ̀ lójú owó tílẹ̀ wọn ń dá ó làwọn Fúlàní ti ń pààyàn wọ́n bẹ̀rẹ̀ ní Plateau wọ́n bẹ̀rẹ̀ ní Benue wọ́n ti wọ ọ̀dọ̀ wa báyìí so ẹ̀bẹ̀ lébi kàn ń bẹ̀ yín ni bàbá Sokoti tí ò bá tiẹ̀ ju fídíò 10 minutes or 30 minutes ẹ jọ̀ọ́ ẹ bá mi ṣe sáyé kán gbọ́ nǹkan tó ń ṣẹlẹ̀ ńlùú yìí ọmọ Yorùbá ni wá ńlùú yẹ o Yorùbá là ń sọ o bóníkálukú ilẹ̀ Yorùbá ṣe ní dálẹ́ẹ̀tì tiwọn làwa ṣe ní dálẹ́ẹ̀tì wa generally àwa tá a wà ní Kogi tá a jẹ́ Yorùbá náà ń pè ní Okun torí bá a ṣe ń kíyàn Okun o pẹ̀lẹ́ ń bẹ̀ yẹ o Okun o oníkálukú ní èdè tiwọn àwa tí wọ́n ń jà tán ń dà láàmú dáadáa báyìí Ìyàgbà là ń sọ tá a bá ń sọ Ìyàgbà létí ọmọ regular Yorùbá wọn kàn máa wò kékeré ní sọ but wọ́n ń gbọ́ èdè wa Yorùbá tá a sì ń jọ ń sọ yìí náà ń kọ́ wa náà sọ ẹ̀jọ́ bàbá Sokoti mo fi Ọlọ́run bẹ̀ yín mo fi Ọlọ́run bẹ̀ yín àwọn pípò yìí ti fẹ́ pa wá tán lù yẹ mélòó la ṣe gbogbo wa tá a sì wà ní ìlú òkòlókè gbogbo wa la tan mọ́ra kò sí ọmọ àlè lẹ́ẹ̀rín wa àmọ́ báwọn bàbá wa ṣe ṣe ìdílé Mọ́ẹ̀mí kò sí bọ́n ṣe fẹ́ pààyàn nílùú yẹ yóò kan Mọ́ẹ̀mí kò sí bọ́n ṣe fẹ́ ṣèyàwó èèyàn kankan fẹ́ ṣe tí ò ní sáà family tree wọn kàn máa kàn mọ́ oníkálukú ló tan mọ́ra wọn ẹ jọ̀ọ́ bàbá Sokoti ilẹ̀ Yorùbá náà là ń ṣe ẹ má jẹ́ káwọn ẹni pa wá tán ẹ jọ̀ọ́ ẹ bá wa create awareness yẹ èmi ò ní agbára ni if not èmi náà bá because ó ń dùn mí mi ì níbọn tí màá fi kojú wọn ọlọ́pàá ò débẹ̀ sójà ò lọbẹ̀ ẹ jọ̀ọ́. bí kú bá ń pa ojúgbà ẹni òwe ló ń pa mọ́ ni àwọn ìran tiwa làwọn eléyìí àwọn ìran tiwa ọmọ Yorùbá ọmọ
kóòtù òjíire. Ṣé bá ṣe wá dákẹ́ tá máa wòran lé? Ṣé bá ṣe dákẹ́ tá máa wòran lé? Irú àwọn ọ̀rọ̀ báyìí bá ti sọ lórí internet, ṣùgbọ́n reason tí máa fi sọ ó yé mi. Otherwise tán bá pè mí ṣàkíyèsí irú ẹ̀ tẹ́lẹ̀, èmi máa ń pe àwọn èèyàn ní gbogbo àdúgbò yẹn ni. Ṣùgbọ́n bó tilẹ̀ jẹ́ pé mi náà sì máa rí èèyàn 2 mẹ́ta pè láti dìde ìrànlọ́wọ́ sí àwọn èèyàn wa tó wà lágbègbè yìí. Àwọn tí wọ́n lágbára jù láti lè pè èèyàn táwọn yẹn ò ní wẹ̀yìn, àwọn ni àwọn bàbá wa, àwọn kábíyèsí wa. Bàbá wa Ọ̀nìrìṣà, àsìkò tiyín lélẹ́yìí, àsìkò tiyín ni eléyìí. Gbogbo pátì ẹ bá sà tí wọn ò fi ní rí ọmọ Yorùbá pamọ́. Ẹ kì í ṣe ọba afẹ́, ọba alẹ́ Yorùbá nìyí. Gbogbo ọba tó jẹ́ ọba Yorùbá, ọba ilẹ̀ Yorùbá ni wọ́n kì í ṣe ọba ìlú wọn nìkan. Bàbá gbogbo Yorùbá lẹ jẹ́. Èyí tẹ́ wá jẹ́ bàbá wa Ọọ̀ni of Ifẹ̀, ẹ̀yin lẹ jẹ́ bàbá. Mo fẹ́ kẹ́ gbé ọ̀rọ̀ yẹ̀ wò, mo dẹ̀ fẹ́ kẹ́ ṣe iṣẹ́ lórí ẹ̀ gidi. Ẹ wo bí àwọn èèyàn ṣe ń kú, ẹ wo réètì tán fi ń pààyàn. Ẹ dákun, nínú àwọn ọmọ kéékèèké tí wọ́n pa yẹn, tá la mọ̀ tí ó jẹ́ olùrànlọ́wọ́ fún ọmọ ọ̀kọ̀ọ̀kan nínú wa lọ́jọ́ ọ̀la? Wọ́n ti dẹ́mi wọn légbodò, wọ́n ti pa wọ́n. Àwọn òbí nígbàtí wọ́n rí pé epo dísù tó ń power star wa àwọn Glo tó wà lọ́dọ̀ wọn, Glo nìkan náà ní, tí wọ́n rí pé epo ti fẹ́ tánú ẹ̀, tán dẹ̀ mọ̀ pé ọba wa wà lọ́wọ́ àwọn ará bíi Glo nìkan yìí náà dẹ̀ fi ń communicate pẹ̀lú wa. Kó wá decide láti gbé odidi èèyàn 3 dìde láti lọ ra epo dísù, kí wọ́n lè rọ epo dísù yẹn sí inú generator, kí wọ́n lè ní àǹfààní àti lè máa bá àwọn tí wọ́n gbé ọba wọn sọ̀rọ̀ láti sáré nǹkan tán bá fẹ́ ṣe lórí ẹ̀. Ká má lọ pa bàbá oníbàbá dànù. Wọ́n ní bàbá yẹn above 100 years. Now, wọ́n wá mú àwọn ọmọ 3 ọ̀tọ̀ọ̀tọ̀, odidi ẹ̀mí 3. Ó tún ti lọ rọ́pò bàbá tí wọ́n fẹ́ ra epo láti lè máa communicate pẹ̀lú. Odidi ẹ̀mí 3. Ọlọ́run, àmọ́ mọ́bí tójú yín wà. Níbo là ń bá a lọ báyìí? Kí ló ń ṣẹlẹ̀ ńlẹ̀ Yorùbá? Àwọn ìlú tí wọ́n kà sílẹ̀ yìí, gbogbo wa la mọ̀ ìlú tí wọ́n ń pè ní Òkun. Ẹ má bínú. Ibi tí wọ́n ń pè ní Òkun, gbogbo wa la mọ̀. Òkun yìí ó ní ọ̀pọ̀lọpọ̀ ìlú lábẹ́ wọn tó jẹ́ pé Yorùbá nìkan ni wọ́n ní ìpínlẹ̀ Kogi. Yorùbá làwọn yẹn, àwọn onípínkúpín náà ni wọ́n pín wọn mọ́bi tí wọ́n belong sí ẹ̀. Ṣé àwa ti torí pé wọ́n pín wọn mọ́ ibòmíì káwa wá lajúlẹ̀ kíkú ọmọ pa ọmọ Yorùbá kankan máa pa wá nípa bẹ́ẹ̀? Ní Òkun yẹn, ibẹ̀ ni Kàbá wà, Kàbá. Ibẹ̀ ni Ayétòrò wà. Ibẹ̀ ni Yàgbá wà. Ibẹ̀ ni Ìsànlú wà. Ibẹ̀ ni Màpá wà. Ibẹ̀ ni Odò Èrè wà. Ibẹ̀ ni
Ègbé wà, Ẹ̀gbẹ́, sorry Ẹ̀gbẹ́. Wọ́n ní gbogbo àwọn ìlú yìí ni wọ́n sì ní ojú ọ̀nà tó jáde sí àwọn ìlú kọ̀ọ̀kan láàrin Oǹdó, Èkìtì, Kwara. Oǹdó, Èkìtì, Kwara. Bàbá wa bàbá gbogbo Yorùbá tí ń bẹ ní Oǹdó, bàbá wa ẹ dákun, ẹ jọ̀ọ́, ẹ bá mi pè ìgbìmọ̀ lọ́balọ́ba ń bẹ yẹn tí wọ́n súnmọ́ àwọn ìlú, gbogbo ìlú yìí náà ni ọba wà. Ẹ jẹ́ ká ràn wọ́n lọ́wọ́, ẹ jọ̀ọ́. Ẹ̀yin Àgbẹ̀kọ̀yà, ẹ jọ̀ọ́. Ẹ̀yin OPC, ẹ jọ̀ọ́. Ìlú yẹn kì í ṣe ìlú tá a lè kó àwọn tí wọ́n ń dáàbò bo àwa lọ́wọ́lọ́wọ́ báyìí. Kì í ṣe ìlú tá a lè kó wọn lọ torí yúnífọ́ọ̀mù wọn ò wọbẹ̀ yẹn, wọn kì í ṣe, they are not from that state. Ṣùgbọ́n ilẹ̀ Yorùbá ni gbogbo àwa Yorùbá la ní àǹfààní àti lọ bẹ̀. Òun ni mo ṣe ń pe ẹ̀yin ọdẹ, mo ń pe ẹ̀yin OPC, mo ń pe ẹ̀yin Àgbẹ̀kọ̀yà. Ẹ dákun, ẹ dákun, ojú oyin ò ní rí bí, ẹ̀dá yín ò ní gbàbọ̀dé, ẹjọ́ torí Ọlọ́run. Ẹ wo ẹni tó ń bá mi sọ̀rọ̀ yẹn, ó ní òun ti sunkún lòun ti sunkún darí níjọ́ yẹn. Ẹ̀yin èèyàn, ẹ dákun, bó la sí ní wo ọ̀rọ̀ yìí níran. Mo wá fẹ́ pe àwọn gómìnà wa ní stéètì mẹ́tẹ̀ẹ̀ta. Gọ́fúnà wa ní Oǹdó, ìlú yẹn súnmọ́ yín, ìlú yẹn ó jáde sí ọ̀dọ̀ yín. Bó tilẹ̀ jẹ́ pé gbogbo àwọn ọ̀nà tí wọ́n ló jáde sí àwọn ìlú ńláńlá yìí, wọ́n ní tipátipá ló fi wà mọ́tòrébù. Ṣùgbọ́n kò sí síbi sacrifice tá a lè ṣe láti save life. Gómìnà ìpínlẹ̀ Oǹdó, gómìnà ìpínlẹ̀ Èkìtì, gómìnà ìpínlẹ̀ Kwara, ọmọ Yorùbá ni yín o, àfẹnitọ́ bá lòun èso ọmọ Yorùbá nínú yín lóko. Ọmọ Yorùbá ni yín o. Ẹ má ríra yín, ìwọ tó jẹ́ gómìnà Kwara, má ríra ẹni bí gómìnà Kwara, gómìnà Yorùbá ni ẹ o, gómìnà ọmọ Yorùbá ni ẹ. Ìwọ tó jẹ́ gómìnà Oǹdó, má ríra rẹ bí gómìnà Oǹdó, gómìnà Yorùbá ni ẹ o. Ìwọ tó jẹ́ gómìnà Èkìtì, má ríra rẹ bí gómìnà Èkìtì, gómìnà Yorùbá ni ẹ o. Ìgbà wo lẹ fẹ́ fọwọ́ lẹ́rán dà sódìgbà tán bá pa ìran Yorùbá run ni? Gbogbo yín lẹ ti mọ àjẹ́ndà tí àwọn Fúlàní ní, wọ́n sì ń pọ̀sù àjẹ́ndà wọn. Wọ́n ń pọ̀sù àjẹ́ndà wọn. Àwọn kan tá a bá ti sọ̀rọ̀ míì tó yàtọ̀ sí tiwọn, àwọn kan ń blame wa pé nítorí àwọn wájú wa ń sìn ojú eléyìí tẹ̀ ń sọ. A máa sọ gbogbo ẹ̀ náà mọ́ra wọn ni. A ní fìkan lè sọ̀kan. Gbogbo tó bá ti tọ́ ní sísọ. Ntó important jù ni pé tí nǹkan tá a bá sọ tí kì í bá ṣe nǹkan tó mọ́pọlọ dání ni ẹ sọ fún wa pé kì í ṣe nǹkan tó mọ́pọlọ dání. Ṣùgbọ́n ẹ má sọ fún wa pé ẹyọ kan la gbọ́dọ̀ máa pariwo. Bọ́ ìdí tí mo fi wá gbà wípé ọ̀rọ̀ security la gbọ́dọ̀ pariwo. Okay, a ní à ń wá òmìnira ńlẹ̀ Yorùbá. Ẹ dákun, ṣé nígbà tá a bá pa Yorùbá tán ni? Ta la fẹ́ gba òmìnira ọ̀hún fún gbà tán bá ti pa gbogbo ọmọ Yorùbá tán? Ta la fẹ́ gba ilẹ̀ Yorùbá fún? Ta la fẹ́ gba ilẹ̀ ọmọ Yorùbá fún? Àmín, ta la fẹ́ gba òmìnira ilẹ̀ Yorùbá fún nígbà tán bá ti pa gbogbo wa tán before the time?
bàbá wa Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu ọ̀rọ̀ pé nítorí pé ẹ jẹ́ Yorùbá kọ́ leléyìí o, kì í ṣe pé nítorí pé ẹ jẹ́ Yorùbá, ṣùgbọ́n nítorí pé ẹ jẹ́ Yorùbá tún kún, ó tún kún. President orílẹ̀-èdè yìí nìyí ń tẹ́ swan láti defend náà ní life and property of the citizen. Wọ́n dẹ̀ ń pa wá mọ́ yín lójú. Ó tún wá jẹ́ ìran yín, ó tún jẹ́ àwọn ẹ̀gbọ́n yín, àwọn àbúrò yín, àwọn ọmọ yín, àwọn blood ti yín. Náà ẹ gbọ́ bí ìṣàkóso ìjọba ṣe jìnnà sí gbogbo bí tí wọ́n dárúkọ yìí tó. Ẹ wòye àwọn kí ni ń porúkọ àwọn fóònù ta ní tá fi lè communicate tó wá jẹ́ pé ẹyọ kan Glo nìkan, àti ẹ̀dúpẹ́ lọ Glo kọ́lọ́run lédùmarè kó má bàa bayọ̀ wọn jẹ́ torí ọmọ Yorùbá ni, àti ẹ̀dúpẹ́ lọ́wọ́ àrò àwọn yẹn tí wọ́n lọ gbé kinní síbẹ̀ yẹn automatically gbogbo ń tà ń gbé yà àní gbọ́. Bàbá wa Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu ẹ wò tó bá jẹ́ wípé the only thing tẹ́ ẹ lè ṣe láyé oníkẹ́ àtìfù pé ẹ gbà wá lọ́wọ́ ikú òjijì yìí nílẹ̀ Yorùbá, a máa kan sára sí yín o, a máa kan sára sí yín o. Ìdí pàtàkì rèé tẹ́ fi rí wípé àwa ọmọ Yorùbá ń sọ wípé ẹ jẹ́ ká ní òmìnira, ẹ jẹ́ ká ní òmìnira, ẹ jẹ́ ká ní òmìnira. Àwọn tí wọ́n ń pa wá yìí ń gbébọn, àwa ò láǹfààní àti gbébọn, kì í ṣe pé àwa náà ò lè rówó rà bọ́n náà o. Ṣé ókè ó túmọ̀ sí pé nítorí pé àwa ti jẹ́ law abiding citizen la fi gbọ́dọ̀ gbélé ayé. Ẹ ti wá débi pé kálukú náà ni ó máa lọ fowó rà bọ́n tó bá yá. Torí wípé agbára yín ò ká àwọn tí wọ́n ní ìbọn lọ́wọ́. Tó bá jẹ́ pé báwọn ará bí yẹn ṣe wọ ìlú yẹn tí wọ́n náà bẹ̀rẹ̀ sí ní yìnbọn yẹn wọ́n fi ń scare àwọn èèyàn ìwé kí wọ́n lè gbé ọba àwọn tán fẹ́ gbé ni. Tó bá jẹ́ pé bọ́n ṣe ń yìnbọn yẹn kí wọ́n gbúrò irú ìbọn wọn náà láti ibì kan tàbí bí ọ̀nà mẹ́ta pàápàá. Bàbá wọn ò ní dúró mọ́ o, wọn ò ní rí bàbá yẹn gbé ń jọ yẹn o, torí àwọn náà ní ẹ̀mí wọn lò. Ẹ̀mí ẹlẹ́mìí ni ò jẹ́ nǹkan kan sí wọn, ẹ̀mí ẹlẹ́mìí ni ò wúlò fún wọn tí ò dẹ̀ jẹ́ anything. So ẹ̀yin bàbá wa, ẹ̀yin lọ́balọ́ba, àánú yín ṣe mí. Ọ̀pọ̀lọpọ̀ nínú yín ni ẹ̀sìn àjòjì ló ti kó bá báyìí. Ọ̀pọ̀lọpọ̀ nínú yín ni ẹ̀sìn àjòjì ti kó bá. Ọba ẹsẹ̀ tí wọ́n wọlé lọ gbé bẹ́yẹn just like that, odidi ọba. Lọ́ba tí wọ́n sọ̀rọ̀ fún tó wọ́pẹ̀ bí tó ṣe gbogbo orò tó bá ṣe. Ṣùgbọ́n ọ̀rọ̀ ẹ̀sìn Kìrìsìtẹ́nì àti Mùsùlùmí ó ti gba gbogbo nǹkan mọ́ yín lọ́wọ́. Nígbà tó bá wá ṣẹlẹ̀ tán, àwa lẹ́wà kó sínú wàhálà torí pé wọn ò ní gbé ọba ìlú ẹnìkan kí inú ẹ̀ ò dùn kọ́kàn rẹ̀ ó balẹ̀. Àfolórí burúkú èèyàn ló kù. So àwa lẹ́wà kó sínú ìpayín keke nígbà tí wọ́n bá ti jí yín gbé tán. After all, kò ná yín ní nǹkan kan rẹpẹtẹ láti lè secure bí wọ́n ṣe ní rírú yín gbé. Kọ́lọ́run yọ wá nílẹ̀ Yorùbá ni o. Kọ́lọ́run yọ wá nílẹ̀ Yorùbá ni o. Èmi ń wí tá ìwé, mo ń sọ̀rọ̀ nínú fídíò tí mo gbé jáde yẹn pé káwọn àwọn ọmọ kóòtù òjíire kí wọ́n mọ̀ jẹ́ káwọn ọmọ wọn wá ka primary and secondary nílẹ̀ Yorùbá. Òbí wo náà ni ó gbọ́rú eléyìí sìn tí ó fẹ́ kọ́ ọmọ rẹ̀ wá sílé? Òbí wo? Bọ̀bọ́ yẹn ní bí wọ́n ṣe ń pa àwọn bàbá àwọn tó yẹn pẹ̀lú ọṣẹ tí wọ́n ń ṣe wọ́n yẹn, wọ́n tó ń pe àwọn pé káwọn ọmọ wálé ń tà wọ́n o. Olúwa o, Olúwa o, Olúwa o, Olúwa o.
ifá wo ni ìbànilẹ́rù bíi fátáàkì tí ò létùtù abẹ́rùn pé kò sétùtù nìyẹn àwọn ọmọ wọn ò lè lọ rẹ́síkì wọn sọ fún àwọn wọn pé ká má wà tọ́ra àwọn náà tún lè bọ́ sọ́wọ́ ẹ dákun ọdún wo la fẹ́ kúrò lórí ìlú eléyìí ọdún wo la fẹ́ ṣe léyìí dà torí Ọlọ́run ọdún wo la fẹ́ ṣe léyìí dà ṣé rí mo kàn bẹ̀ wá mo fi orúkọ Ọlọ́run bẹ̀ wá mo fi orúkọ Ọlọ́run bẹ̀ wá mo tó fi orúkọ Ọlọ́run bẹ̀ wá mo fi orúkọ àwọn onílẹ̀ bẹ̀ wá ẹ dákun ẹ̀yin Yorùbá ẹ ṣe gbogbo ohun tí wọ́n bá ṣe létùtù ẹ ṣe gbogbo ohun tí èèyàn bá ṣe létùtù láti kásẹ̀ àwọn ẹni nílẹ̀ bàbá wa Àràbà l'Óṣogbo bàbá ẹ dákun ẹ pè àwọn babaláwo ẹgbẹ́ yín jọ ẹ bá wa ṣètùtù ká kúrò nínú ìpayín kékeré ilẹ̀ Yorùbá yìí ẹ bá wa ṣètùtù nǹkan tí mo kàn mọ̀ ní wípé gbogbo àwọn tí wọ́n bá pa nínú àwọn ọ̀ràn Yorùbá lásìkò Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu orúkọ yín náà lákọ sábẹ́ pípa wọn orúkọ yín àwọn èèyàn fẹ́ lè máa rò wípé àbí federal government ń sọpọ́ọ̀tì àwọn ẹ̀sìmẹ̀ yìí ni bẹ́ẹ̀ ẹni ọ̀ràn ọ̀bá bá ní ìpèrè ẹ̀ lọ́kùnrin báwọn ṣe ń rò yẹn nítorí Ọlọ́run ò jẹ́ ká burú ó ṣẹlẹ̀ sáwà làwa náà ò ṣe lè rò bí wọ́n ṣe rò yẹn kọ̀sẹ́ntìrú ẹ̀ máa ṣẹlẹ̀ sí tọ́dẹ̀ mọ̀ wípé ìjọba náà lẹ́ni orú kan tó lè kó yọ nínú ẹ̀ tí ò ní sọ̀rọ̀ ẹ wo mi ò fẹ́ kí fídíò yóò gùn jù mo kàn fẹ́ kẹ́yìn èèyàn rí àdánwò ayé tí àwọn ìjọba ń kó wa sí ìjọba tí ò lè protect life and property ibẹ̀ yẹn ni local government o local government kan ní ibẹ̀ yẹn fall sí o local government ti ní autonomy o ara tí mò ń sọ fún yín ń jọ́ sí òun leléyìí o ṣé mọ̀ pé ńgbà tí local government ò tí ì ní autonomy à ń ṣépè fáwọn gọ́fúnà ẹ wo iye tí wọ́n wá ń fún local government lóṣooṣù báyìí local government tó lè sí bẹ́ẹ̀ tí ẹ lè tún ọ̀nà sí tẹ́ ẹ̀ ṣe ná tẹ́ ẹ̀ sómi tí kálukú ń rọ́jú àti jẹ àti mu tó lè protect life wọn àfi tán bá pa wọ́n Ọlọ́run mú yín o gbogbo ẹ̀yin tẹ́ bá wà ní ipò responsibility yẹn tẹ́ ẹ̀ ṣe Ọlọ́run á mú yín o àwọn ọmọ tí yẹn náà bọ́ sí wọn lọ́wọ́ o bó tilẹ̀ jẹ́ pé kò yẹ kí n ṣẹ́rú èpè yẹn torí ọmọ Yorùbá làwọn ọmọ tí yẹn náà ṣùgbọ́n gbogbo ẹ̀yin tó bá yẹ kẹ́ ẹ ṣe tẹ́ ẹ̀ ṣe Ọlọ́run fi ìyà ayérayé jẹ yín Ọlọ́run fi ìyà ayérayé Ọlọ́run fi jẹ yín ṣé bá ṣe wá dákẹ́ tá àmọ́ wòrán lọ́lé sórí ìgbà tí gbogbo wa bá kú tán ni ẹ wo ẹ̀yin ọmọ Yorùbá mọ̀kàn ní kí mú kí ní yẹya fún yín ni ẹ dákun ẹ má bínú sí mi mọ̀kàn ní kí mú wá kẹ́ntúrẹ́ jù bóyá tó bá jáde ara àwọn èèyàn tán lè ṣe ìrànlọ́wọ́ bóyá níbì kan tàbí bòmíì ó ní ṣe rí pé ẹni yẹn náà sọ bíi pé kí n bá wọn gbé sáyé ni kò sí nǹkan táwọn lè ṣe mọ́ ẹ jọ̀ọ́ ẹ̀yin bàbá wa kábíyèsí ẹ dìde ẹ̀yin Àgbẹ̀kọ̀yà ẹ dìde ẹ̀yin Sọ̀lúdẹ̀rọ̀ ẹ̀yin náà ẹ dìde ẹ̀yin Ọdẹ ẹ dìde ẹ̀yin OPC ẹ dìde ẹ ràn wá lọ́wọ́ ẹ̀yin gómìnà ẹ kó àwọn OPC Àgbẹ̀kọ̀yà Ọdẹ ẹ kó wọn jọ láwọn àdúgbò yín kó ní àwọn kan tẹ́tì ẹ̀ máa fún ní sálárì kí wọ́n máa bá wa ṣe àwọn irú iṣẹ́ yìí tírú ẹ̀ bá wà ń sìn irú stéètì mẹ́tẹ̀ẹ̀ta tí ibẹ̀ yẹn wà yẹn ẹ kó àwọn èèyàn wọlé láti ibì kíní láti ibì kejì láti ibì kẹta láti wá protect life and property àwọn ọmọ ìyá àti wa sódìgbà tí wọ́n bá pa wá tán ni ẹ dákun Ọlọ́run ní fi kó orúkọ yín náà ẹ jọ̀ọ́ ẹ ṣàánú ẹ dákun ẹ̀yin èèyàn mi kò ní jù báyìí lọ ẹ dákun torí Ọlọ́run mo fi Ọlọ́run bẹ̀ yín màá ṣàtúnmú màá tún máa kàn sí yín
inú mi ò dùn rárá, mi ò gbádùn bí mo ṣe wà yìí.